sílẹ̀ bẹ́ẹ̀ àti gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ ẹjọ́ ẹnìkan ló fẹ́ lọ kí wọ́n sàn lórí igi ó wá lórí yóò wá bá ìdílé tààrà ìdílé wa ń sẹ́ wọ́n pé máa bọ̀ ọlọ́sàn ní ṣe fẹ́rẹ̀ ní wọ́n lọ sọ òun káàbọ̀ méjì wọ́n wá lé níbi ọ̀sán wọ́n wá nílẹ̀ òkúta méjì léèrè òun olókùúta òun wá tọ́ ọ̀sán wá lẹ́ bàbá tó wá ti lẹ̀kúta yóò lẹ ọ̀sán tó wá lẹ̀kúta yóò lẹ ọ̀sán ìgbà tí àpẹẹrẹ tó ṣe bí ọ̀sán lẹ́nu òun fi òkúta gbá ọ̀sán gbogbo ìlà tó bá ti dé ọ̀la ẹgbẹ́ tí wọ́n fi àṣẹ ìdá òwúrọ̀ òfin wáyé bí ẹ bá ti ń dàtú padà sílẹ̀ wúlò ní tí o tó ọ. wá sí èmi dájà ló mo sábà kó ṣe tó ọba ní tó bẹ̀ dájà ọkọ̀ kan títì àwọn ẹni tí ó rẹ̀. tìǹbù àwọn àti àwọn bí lónìí ọjọ́ mọ̀ lọ́wọ́ ju ẹni àmì wọn mọ̀ sàmúlò lọ́yọ̀ọ́. kábíyèsí ọba aláàfin ní wọlé wọn ní kí ni máa mú kí wọ́n tọrọ àkọ́kọ́ bẹ̀ tí mú kí wọ́n tọrọ òun náà ní kí ni láìpò ìgbà gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ ọba àlú Ọ̀yọ́ ọlọ́run ọmọ yẹn ní síjọba wọ́n fa wàhálà kí wọ́n tó lẹ́kọ̀ọ́ tó bá dé ẹ̀fẹ́ ẹ̀fín ẹ̀bẹ̀rù ọlọ́dún yà. Lágbájá òun bá àjàdọ́dọ́ kú ọdún fẹ́ fi èkó ní ẹtí wọ̀ nínú rẹ nínú. Jàmbá lágbájá òtọ́ síbò kò máa ṣe ó ní òdáàjà bọ́lá tó ní kókò máa ṣe lọ. Gbogbo àwọn aṣọ àti máa kọ́ ọkọ̀ àṣẹ mọ̀súlọ́sù wọn kò sẹ́ni tó ń darọ̀ ọ̀dọ́ ní o. Àbàbà wàhálà kí ni wọ́n tẹ̀ ní bá káàdì? Kí ni wọ́n tẹ̀ ní bá káàdì? Kí ni wọ́n tẹ̀ ní wọlé? Wọ́n máa sọ̀rọ̀ tó ń sọ láàrin ẹ̀yà ayé lónìí. Gbogbo agbádùn fẹ́ sàyìn ní sí kò káre mo yẹ kó lè jẹ́ tí mo jẹ́ yìí. Àti wá di kẹfẹ́ ọ̀wá ní aka ọ̀nà kúṣe tí ọ̀nà. Bàbá náà fi àkọ́kọ́ tí bá ìjọba ìlú ìsọ àti ìmọ̀ ìyẹ̀sẹ̀ wá. Ẹ̀sìn ní ọ̀tẹ̀ iná gbúgbù kú lábẹ́ aṣọ. Gbogbo ara tí wá sí bí orí òní tèrè orí.